àwọn ìpèníjà wo gan lẹ fèsì especially ìgbà tẹ́ dé pé èèyàn ń polówó tawhid pé torí mo rántí ìgbà kan ó ní lecture kan tẹ́ ṣe nípa Tijaniya nígbà náà bó o lẹ ṣe rí manage torí ó fẹ́ kilẹ̀ díẹ̀ o. nípa kíni àkọlẹ̀. nípa àwọn Tijaniya ńgbà náà. tó dẹ̀ jẹ́ pé ó kilẹ̀ díẹ̀ torí ẹlòmíì lọ́tún lósì gbogbo ẹ̀tọ́. ṣe rí ní tí mo sọ sínú lecture Tijaniya yẹn tó clear ni ó wà nù tíra wọn. àbí ṣé kìí ṣe nǹkan tán fún wọn gbé wá fún yín láti Saudi pé tó kí wọ́n máa takò àwọn bàbá ni. àwọn ní ká wá spread the sunna ni ká sì wá ṣàlàyé àwọn èyí tó ti dàrú mẹ́sìn. ọ̀yẹ́ èyí tí à ń sọ yẹn àwọn ń sọ pé kí ní yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀rí lélẹ̀. lápèjúwe anestegata ọ̀dà ká ní sọ̀rọ̀ ká wá ké pé ẹni tí ó jẹ́ àáfàá wa àgbà ya Shehu Ibrahim agisini bigaisi kafali munatan fil kara ya Shehu ya Allah wala nusla. ẹ bá tu àwọn tán wò wá ẹlòmíì lè mọ̀mọ̀ túmọ̀ rẹ̀ sí ń gbọ́. ya Shehu Ibrahim gawthun lil wara gidini bigaisi kafali munatan fil kara ya Shehu mo pè wọ́n Shehu ya Allah wala nusla. ìwọ Ibrahim gbà mí o gbà mí ọ̀dọ̀ Ọlọ́run nìkan la mọ̀ sí kíni la képe rẹ̀ lọ gbà mí o oye là mí o ṣàánú mi o oye falimuna àtẹnfìlì kára falimuna àtẹnfìlì kára kódà ògbé oorun sákò lójú mi látara bùkátà ti ń bẹ́lẹ̀ almuna ibi mo fẹ́ dé yẹn ìwọ ló sì gbà mí o. eléyìí istastagithuna rabbakum lọ́wọ́ nìkọ́ra ọlọ́run bá ní rasul àtàwọn sàhábà ọlọ́run ní ẹran tí gbà tí ẹ̀ ń pè mí pé kí n gbà yín. ọlọ́run nìkan là á pè. ọlọ́run ní máa ń gbà yàn àwọn náà mọ̀ mójú ọ̀nà tí wọ́n gbà yẹn ìwọ̀n lè jájúlẹ̀. ìpèníjà yẹn ọ̀pọ̀ débi pé ẹlòmíì ń lérí ẹlòmíì ń pè mí ẹlòmíì ní kí wọ́n ṣe dìbéètì mo ní kọ́kọ́ lọ lè gbọ́n tí mo sọ náà tó bá gbọ́ tán kó wá fún mi lọ́jọ́ kò padà pè mí mọ́ torí kò síbi tó lè sá lọ oye tó lè fi bọ́ mọ́ àyà Kùránì yẹn lọ àyà tó kílẹ̀ ni táwọn sọ bẹ́ẹ̀ náà ni pé àwọn ṣéwù kan kì í sọ lọ lẹ́yìn náà àwọn òròrí nípa pé gbogbo tá a rí lọ́lọ́run wahdatul wujud ìròrí téèyàn gbọ́dọ̀ gbé pàdé Ọlọ́run Ọlọ́run ní qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad Ọlọ́run ọ̀kan náà lọ́lọ́run wa ilahukum ilahun wahid ẹ̀yin sọ wá ní gbogbo nǹkan tọ́lọ́run dá lọ́lọ́run èyí tí wọ́n máa ń kọ́ wa nínú Súfì nìyẹn ẹni tí ó bá gbàgbọ́ kò lè di mukadam. kí ni àwọn kan náà tó jẹ́ nǹkan gbòógì ń bẹ. alákọ̀ọ́kọ́ náà ni pé ká gbà pé gbogbo nǹkan rí lọ́lọ́ àti gbé àti tọ́ àtàlìjànú àti èèyàn àti gbogbo orin àti igi àti gbogbo òkúta granite àti sapsand. tó ń bẹ lákọọ́lẹ̀ àbí àbáwọn ohun fún ẹ̀yìn ni. wọ́n á dẹ́tù ìjúdò wà nù kò sí àfa àtìjàníyà tó lè takò bí ó bá gbàgbọ́ wọn ní yàmù kàdàm. wọ́n ó bá ti gbàgbọ́ wọn ní fún lóye ẹ̀tọ́ bá ti ní mọ̀kádàmù lè yàn nínú tàríkà Tìjàníyà ẹ̀yìn gbọ́dọ̀ kírun lẹ́yìn lẹ́yìn gbàtẹ́ ma ti sọ fún tọ́lọ́wọ̀n ní sekini tọ́lọ́wọ̀n ní fi rọrí yẹn lẹ̀ ìwé kò lè gbá oyè yẹn àfikún ní rọrí yẹn lẹ́yìn náà al-hulul wal-ittihad náà mẹ́bẹ̀ àwọn afkaru shirikiyya àwọn ìròrí aqaidu munharifa àwọn ìròrí àwọn kèfèrí níjọ́ làwọn náà tún pa lọ́dà ní wọ́n tún wá sọ dẹ̀sìn látara bẹ́ẹ̀ a sì gbìyànjú tipa wáká àwọn tó dẹ̀ padà kún nínú ẹ̀ wọ́n padà àwọn tí wọ́n sì gbọ́ tí wọ́n ní tẹ̀ òdodo lẹ́sọ àmọ́ díẹ̀díẹ̀ náà ni àwọn yẹn náà wà àwọn tí wọ́n sì ṣe tí wọ́n ń bá lọ àwọn náà wà ọ̀tẹ̀ ìgbàgbọ́ tí wọ́n ní pé ká sọ ní ọ̀ràn yẹn lérí wa. ṣé nínú Tìjàníyà ń gbà tẹ̀ ń ṣe pé ká gbọ́ ṣé kí yẹn kàn bàyàn lọ́wọ́ báyìí náà ni àbí kí yẹn sì máa lọ. nígbà míì wọ́n lè fún yàn láì gbọ́wọ́ nígbà míì wọ́n sì lè bàyàn lọ́wọ́. ok yàn bàyàn lọ́wọ́ báyìí. wọ́n wá wí kankan wọ́n máa pe wọn náà máa wí. ẹ̀sìn míì tó nìyẹn lọ́tọ̀ èdè Islam. ó ti ìfojú ọ̀nà tó wáyé o kíní kan ló máa ṣe o kíní kan ló ní ṣe o ó ti ní àwọn òjò lásìkò ni. ǹjẹ́ báwọn ọkùnrin ṣe ń gbà sáwọn obìnrin náà tún máa ń gbọ́wọ́ bẹ́ẹ̀. wọ́n mú tẹ̀sùbá ní obìnrin ó mú àfọwọ́ mú tẹ̀sùbá ní lókè obìnrin ó mú tẹ̀sùbá ní ẹ̀yìn lẹ́yìn tí ọba tí káǹkì tán tí ọba tí sẹ́wù tí ọba tí dọ̀dá nàtàn pátápátá nìjẹ́ ẹ̀hún ètò bá dọ̀dá nàtàn yóò bóbìnrin lọ́wọ́ ni o. nírọ̀rùn ó sojú èmi rí àwọn ètò máa kọ́ mọ̀ ni pé arábìnrin mú tẹ̀sùbá
àfáànù mú tẹ̀tù bá wà níwájú wọ́n máa wá pé kíní ẹ̀ fún tó bá ti wá di pọ́n pè tán òun náà ti submit fọ́ọ̀mù nìyẹn òun náà ti di member